ó kàn jẹ́ wípé tí gbogbo nǹkan bá ṣẹlẹ̀ obìnrin náà máa ń dá lẹ́bi ni kọ́lọ̀ mọ̀ pé tóbìnrin yà ní aspect ibẹ̀ hùn torí tí ò bá wá rí bẹ́ẹ̀ bó o lọkùnrin tó níyàwó ńlé tó sì ti bí àwọn ọmọ bó o ní ó ṣe máa ti òkè òkun allegedly wọ́n ní UK lẹ́ni wá kí tí ẹ sá allegedly wọ́n ti gbé sí láìfù UK náà ló wà bó o lọ ṣe mọ bára Nàìjíríà sọ tún dámọ̀ràn pọ̀ ọ̀fẹ́ tíyàwó àtọmọ rẹ̀ wà UK tí ì bá ṣẹni tí orí burúkú ti mọ́ la tí ì bá ṣe ẹni tí wọ́n ń ṣépè wípé ọkọ̀ tí ẹ̀ wájú tán ti ṣẹ́ fún tí wọ́n ń jà bó o lọ ṣe mọ ti UK bára Nàìjíríà sọ wípé mo fẹ́ fi ọ tíyìn wá fògùn fọ́ wálé ìwọ lọ sáà promise rẹ̀ pọ̀ ọ̀fẹ́ wọ́n ní according to tó sì sọ ni pé ìwọ àtìyàwó rẹ̀ ti túká sẹ́yìn pé rọ́tẹ̀ mọ́ ń pa náà nù iná ni ó jẹ́ mọ́ bónléńlé àwọn tí wọ́n ní agbára tí wọ́n lè ṣe àwọn tán dájú tí wọn ò kọ wípé kílé oṣù lọ́ọ́ là ìlọ ọ̀pọ̀lọpọ̀ yín ò fi mọ́ bárù rẹ̀ pàdé bóyá tẹ́ ẹ bá ń bọ́n pàdé ọpọlọ yín ò sì ẹ́ kọ́gbọ́n torí ò yé mi ìyàwó ẹ̀ wà láyé ẹlòmíì ò níyàwó ń ti kú ẹlòmíì ò ní òun ò níyàwó mọ́ èmi ìbọn obìnrin já sírù nǹkan báwọn torí ọwọ́ yín ní fọ́ọ̀tì ti wọ́wọ́ ẹ̀yin ọkùnrin tó bá jẹ́ obìnrin náà wọn ò mú tiyan fún wọn ṣùgbọ́n ọwọ́ ẹ̀yin ọkùnrin ò ní fọ́ọ̀tì ti wá aláburú ẹ̀dá ni iná ní sì ń jẹ́ kán máa ba ayé yín jẹ́ gbọ́n bàbá ayé rẹ̀ jẹ́ fọ́dún 10 tán lu ọdún 15 nínú tiẹ̀ orí rẹ̀ tí ò pé òun yóò pé alájìkẹ́rì iná bá láìkẹ́ kọ́mẹ̀ntẹ̀ ṣe ó dàbọ̀.